Èkó ò ní sùn. Indomie tó fi kerosene sí ni. Kò sẹ́ni tó máa jẹ. tó ẹ̀yin èèyàn wa ẹ kú déédéé ìwòyí lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Mọ́nímọ̀ ti bínú jáde wá sọ̀rọ̀ ó ní pé òun ò ní gbà òun ò ní fi Lizzy Anjorin kalẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ nítorí wípé a ó máa play fídíò ìfún yín láìpẹ́ ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ gbọ́ ohun tí Mọ́nímọ̀ sọ lórí ọ̀rọ̀ òun àti Lizzy Anjorin ó ní Lizzy Anjorin pa irọ́ ńláńlá mọ́ òun ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ bá wa ká lọ láti máa wo fídíò yìí. Èkó ò ní sùn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ìwọ ó rò pé mo máa fi ẹlẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún mi. Ìwọ ló bàrí àjọ mi jẹ́ Saudi náà. Tó lọ ń report wo àtàwọn titans. Ó wá bímọ wá ní kí ló dé tí mo sọ wípé ó bímọ sílé alágbo mi ò lè gbàgbé láyé because ẹni tó bá bà tèèyàn jẹ́ èèyàn náà máa ń dúró tì ní. Ẹ̀yin warriors wọ́n ti ṣàwọn nǹkan kan fún mi nínú ayé tí mi ò bá strong ni ọpẹ́lọpẹ́ wípé Alhaji wọnú ilé ayé mi Ààrẹ Bíríkìlà wípé wọ́n wọnú ilé ayé mi mo ti ya wèrè tán ọpẹ́lọpẹ́ Ààrẹ Bíríkìlà láyé mi heartbeat mi ìgbà tó wọnú ilé ayé mi láyé mi yí padà. Àwọn ló sọ wípé ìyàwó mi tó bá wá fún wọn tó bá bẹ ìjà bá wọn jà tó bá dìgbòlù ẹdúgbòlù tó bá gbé etí ẹgbẹ́ etí ọkọ mi máa ń support mi ni ẹ̀rí tó máa bá mi di ring light mu nísàlẹ̀ èmi máa jókòó wọn máa wà ńlẹ̀ lẹ́yìn wọ́n máa motivate mi tí bá gbàgbé àwọn lines kan wọ́n máa tún rán mi létí because ọkọ mi fẹ́rẹ̀ fún mi ó fún àlọ́ síwájú fún mi. Adótòṣì Gistlover ó ti kún kíkọjá ewé Adótòṣì Gistlover èmi àti èèyàn kan ní orí ọ̀rọ̀ yìí ìjọba máa kó gbogbo wa á pàdé ní court á pàdé ní police station. Ẹ rò pé mi ń bá yín ṣeré ni èmi ò bá anybody ṣeré lórí social media mi ò ní bá yín ṣeré ẹ̀yin tó jẹ́ pé àbátẹnijẹ́ ni yín. Ẹ mú obituary ẹ ṣe obituary Alhaji ẹ mú okó Alhaji ẹ rán ẹnu ìṣòwò kó gbé okó síta ẹ wá ní máa gbàgbé mi ò lè gbàgbé o kò tán nínú mi láyé kò lè tọ́nú mi o because ẹ dá mi ní ọgbẹ́ tó kò lè jiná láíláí mo dẹ̀ máa sọ títí láíláí ni kí lẹ sọ ẹni tó bá tún sọ pé kí n má wà fún ìyá Mọ́nímọ̀sí mọ́ ẹni náà máa pàdánù ọmọ ni mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ ni ẹ rò pé máa fi ìyá ẹ̀ lẹ̀ ṣé ìyá ò rí ìgbà tó lọ ń lo sound mi ṣáàtì pé 30 minutes ẹ jẹ́ n wò. ìyẹn á ṣí ata ibo lẹ ti rí Rúkì Rájí ló dàbí àṣìátà tó súnmọ́ mi ǹjẹ́ rí Rúkì Rájí kó lo voice Fọlárí. tó ẹ̀yin èèyàn wa ẹ sáà ti gbọ́ ṣáájú nínú fídíò yìí bí Mọ́nímọ̀ ṣe sọ pé Lizzy Anjorin pa irọ́ ńláńlá mọ́ òun ó ní ó sọ wípé òun bímọ sílé alágbo ó ní ó gba ìrìn àjò ń jẹ́ láti lọ sí ìlú Saudi ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin náà sì tún jáde láti wá sọ̀rọ̀ lórí bí Mọ́nímọ̀ ṣe lo voice òun ó ní wípé nínú gbogbo àwọn tó ń bá òun rìn ìtaná tí gbọ́ tó lo voice Fọlá èyí tó jẹ́ ìyáálé rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé kí ẹ fìdílé nǹkan ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí nítorí ọ̀rọ̀ yìí ó le ju bí ẹ ti rò lọ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí. ǹjẹ́ rí kí Rúkì Rájí kó ní ìkọ̀kan ṣe pọ̀ pẹ̀lú anything tó ní ṣe pẹ̀lú onítíátà àbẹ́ni tó ń kọrin tó ní ìṣù pẹ̀lú mi ǹjẹ́ rí Rúkì Rájí kó tó ṣe tì so ẹ jẹ́ kí BJ ẹ̀yin tó pọ̀ ẹ ti bẹ̀ mí lórí ìyá yìí ordinarily mi nílò ìyá yìí mọ́ bọ̀ǹkan tó bá mú àṣìátà òkú tọ́kì alájèrè ọ̀fàjèrè land tó bá sì ń lo voice mi màá sì máa kó ẹgbàá bo lórí burúkú ìyá ẹ má gbàgbé pé mi ò kì í ṣe ọ̀tá ìyá ẹ I'm here to defend my children n tó bá mú àṣìátà tó fi attack àwọn ọmọ mi tó subject ìyá wọn èmi náà gbé ìyá àṣìátà mo máa subject
mo dẹ̀ dúpẹ́ wípé fọ́tò Yashi Atta náà ó ti ń fly káàkiri gbogbo íńtánẹ́ẹ̀tì fún èpè àti ègún àti ọ̀rọ̀ kò bá kùn gbé. So n tó ń ṣe fún mi tí Yashi Atta ò rí bí aburú ó ti ń ṣẹlẹ̀ sí Yashi Atta náà. So in the next few months or few years Yashi Atta náà á mọ bó ṣe rí lára kí gbogbo àgbáyé kan gang up léèyàn kan lórí. Ṣó ti yé yín? I am saying this for innocent people that just join social media. I am saying this for innocent people that just know about our case with Fola. Tó bá jẹ́ pé bí Ọlọ́run ṣe pọ́n wa lé, bí Ọlọ́run ṣe connection láàní ni. Tẹ́mi bá fẹ́ mú Fola, èyí tó ń ṣe tán ló ń gbara wọn lẹ̀ yẹn. Kò sẹ́ni tó lè gbálẹ̀, bọ́ mi ò lè mú, torí mi kọ́ lọ́lọ́run, Ọlọ́run ló máa fọwọ́ ara ẹ̀ mú. Ìdájọ́ tó tó àti tó yẹ a ṣe fún Fola. Èmi ò ń léèyàn. I've said it many times. I am too busy. Fola lòun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà dènà dèmí nínú Tom Jones. Fola àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ́rìí tán kún TikTok yẹn tí wọ́n ń ṣe show fún èmi tọ́dẹ̀ ń pe Mr. Lawal lórúkọ tó wù wọ́n.